tó ẹ̀yin ènìyàn wa nílé lóko lẹ́yìn odi, a kú ọjọ́ méjì jọ́ mẹ́ta, a kú bójú ìlú ti rí, sọ́ọ̀dẹ̀ ọ̀dùn bí. Ọlọ́run Elédùmarè tó níkápá ọlá, alágbára lórí ohun gbogbo, ọba tó lè ṣohun gbogbo, ọba jẹ́pọ̀jọ́ kúdà, yóò mọ ti gbogbo wa lẹ́yìn níbikíbi ilẹ̀kílẹ̀ tá a bá wà lénìí. Tó ẹ kú ojúmọ́ o, ẹ káàsán, ẹ sì káalẹ́ níbi gbogbo tọ́wọ́ já ètò yìí bá ti bá yín lónìí. Pàtàkì ìrìn àjò tòní tá a mú wá òun ni ètò tá à ń bá bọ̀ tá a pè ní Ta ni ọ̀tá Yorùbá. Series 2 ẹ̀ lẹ fẹ́ gbọ́ báyìí. Series 2 ẹ̀ lẹ fẹ́ gbọ́. Ta ni ọ̀tá Yorùbá? Ṣé wọ́n mọ ọ̀tá Yorùbá? Yorùbá ní boko ò bá jìnnà ìlà kì í kó. Ìdí rẹ̀ nìyẹn tí tàn fi wà. Ìtàn kan ni tó pàtàkì tá a fẹ́ káwọn èèyàn wa mọ̀, kí wọ́n lọ gbé sí mẹ́mórì wọn láéláé, tí ò ní tán, tí ò sì ní kú, láti lè jẹ́ kí ìtanijí wà fún àwọn ọmọ ìran Yorùbá lórí bí nǹkan ṣe ń lọ látẹ̀yìnwá. Òun ni series tá à ń bá bọ̀ tá a pè ní Ta ni ọ̀tá Yorùbá. Mi ò fún yín lára, mi ò sì fẹ́ kẹ́ ẹ mọ ibi tá à ń lọ lórí ìtàn yẹn, ṣùgbọ́n mo kàn fẹ́ kí gbogbo yín ó mọ tẹ́tí léko kẹ́ gbọ́. Ẹ wá bá wa share rẹ̀ kó káàkiri group by group, torí ìtàn tá a fẹ́ kó parẹ́ ni nínú ìtàn Yorùbá. Òun ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Tó bá sáà tá à ń lò lọ imú, ta ni ọ̀tá Yorùbá? Ilẹ̀ Yorùbá ò ní tú o. Ṣùgbọ́n ká tó bọ́ sínú agbami ètò, ẹ jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ àwọn ẹni bí ẹni, èèyàn bí èèyàn tí wọ́n ń ṣàtìlẹ́yìn àti agbátẹrù fún ètò tá à ń ṣe lọ́wọ́ yìí. Mo dúpẹ́ lọ́wọ́ wọn lórí ìkànnì yìí. A ti ṣètò yìí láìmọye ọdún sẹ́yìn, bí ọdún 4-5 láti ń kà fún ètò orí ìkànnì tá a wà yìí. Táàrí èèyàn ṣùgbọ́n wa, ṣùgbọ́n lénìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti dìde sí wa, wọ́n rí pa ní ìdìrànlọ́wọ́. A dúpẹ́ ribiribi, a dúpẹ́ pé òkun lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n wò pé ẹ̀jẹ̀ ànáwó sárákùnrin yìí kó lè bá a ní ìtẹ̀síwájú lórí àwọn ohun tó gbé dání tí ń ṣe. Mo dúpẹ́ gan lọ́wọ́ yín o, ọwọ́ yín ò ní kànsàlẹ̀ àpò, àṣírí tí yín náà ò ní tú. Ọlọ́run ò ní ṣe ìrìn àjò yín ní mọ́tò tí ń lọ tó kú sójú ọ̀nà. Ọlọ́run ní dá mọ́tò yín dúró lójijì, kò sì ní kan mọ́tò yín sí rìvásì, lágbára Èdùmàrè, lágbára àwọn tó tẹ̀lé ilẹ̀ Yorùbá. Ṣé rí, wọ́n ní ẹni tó jì sí kòtò ó kó ará yòókù lọ́gbọ́n ni. Yorùbá tó sọ ọ̀rọ̀ yìí, wọ́n fẹ́ káwọn èèyàn kẹ́kọ̀ọ́ látara àṣubú àwọn èèyàn kan. Òun ni tó gbérò ọba ìwà ńlẹ̀. Àwọn ibi tí nǹkan ti sọnù mọ́ Yorùbá lọ́wọ́, àwọn lèmi lọ ń tọwọ́ bọ̀ káàkiri. Ibi ọ̀rọ̀ tí mò ń bá lọ níjọ́ òní tó parí síbi tó parí sí yẹn, ọ̀rọ̀ tó tẹ̀síwájú ni. Fídíò tí mo ti ṣe rí ni, ṣùgbọ́n tí bá ní kí n máa post fídíò yẹn, ẹ ní gbádùn ẹ̀ dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ tó bá lè lọ search fún wọn ó rí, bó tẹ̀ jẹ́ pé title mi lásán ń bẹ̀. Ṣùgbọ́n a máa lo àwọn fídíò yẹn láti lè jẹ́ káwọn èèyàn mọ ibi tá a ti ń bá bọ̀, kẹ́ lè mọ bó ti rí. A lè má gbé fídíò yẹn particular wá nítorí pé ọwọ́ wa ti tẹ àwọn irinṣẹ́ tá a lè lò. Fóònù tí mò ń lò Tecno ni, ìwọ̀nba ló lágbára mọ́. Samsung mi tí mo ti mọ́ lò láti jọ́
ìyẹn tí ìyá wèrè mọ́ mi lọ́wọ́ ni òjé lò mọ́ ló jẹ́ kí n bọ́ sórí Tecno tí mò ń lò yìí. So adẹ̀rọ̀ pọ̀lọpọ̀ tán ti promise wa pé àwọn ò fún wa ní gadget míì tó ju àwọn eléyìí lọ tó lè gbéṣẹ́ gidi tó lè fún editing, but àìtí rí ojújàsá wọn láwo. Mo mọ̀ pé gbogbo ẹnikẹ́ni tó bá ṣe àdéhùn rẹ̀ a bẹ̀ Ọlọ́run fúnru wọn pé kọ́lọ́ ọba láàánú kó bá kó sí wọn nú, kọ́lọ́ sì ràn wọ́n lọ́wọ́. Kókó bẹ̀ gangan nìyẹn, ìrànlọ́wọ́ ni. Kọ́lọ́ dó táwọn náà ká má ṣubú lórí ìrìn àjò wọn, tí wọn ó lè mú àdéhùn wọn tí wọ́n promise wa ká lè múṣẹ. Torí tẹ́ ẹ bá promise tẹ́ ẹ bá ti gbúrò rẹ̀ ẹ mọ nǹkan míì tó ti yọjú sóńtọ̀ náà. Ìdí nìyẹn tá a fi gbọ́dọ̀ rò bákan méjì lórí ẹ̀. Ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni àtẹni tí ó tún máa rò, Ọlọ́run ọba láàánú yóò máa wà pẹ̀lú yín. Ẹ̀yin náà ò ní ṣubú lórí ìrìn àjò yín lágbára lọ́wọ́ Elédùmarè. Nípa ọ̀rọ̀ tí mo wá ń sọ lọ, ní bí ọdún bíi 2-3 sẹ́yìn, ó ní ètò kan tá a ṣe. Ó létò kan tá a ṣe. Ètò yẹn ní agbára. Ìgbà yẹn lọ́hùn yẹn inú ọ́fíìsì mi ni mo ti ṣe, tí ètò yẹn dẹ̀ ní agbára, but èèyàn mélòó ló wò ó ńgbà tá à ń sọ yìí? Kò tíì sí àti ní subscriber tó 3 nígbà tá à ń sọ yìí. Bọ́ ọpẹ́ ní fọ́lọ́run ọba. Àǹtá mo sọ pé ìtàn kì í kú nìyẹn. Gbogbo àwọn fídíò ìgbà yẹn ṣì wà lórí kíní wa dọ́là. So ẹ̀ńtà tá a bá ti rí pé ó ní ìwúlò kan, a máa mú wọn jáde. Tá a máa jẹ́ káwọn èèyàn máa gbọ́ àwọn àtàn tá a ti pa sẹ́yìn, ìwúlò wọn nínú ìrìn àjò tòní. Ẹ máa tẹ́tí kẹ́ máa bá mi ká lọ lórí eléyìí tí mò ń sọ yìí. Ní wákàtí tá a wà yìí, èmi ni mò ń sọ̀rọ̀ o. Èèyàn mi, ó kí i pé a kú ògbẹ́, ẹ̀mí yóò ṣíkà oṣù lágbára Ọlọ́run ọba. Ọba tó nílé ayé yóò tẹ́wọ́ gba gbogbo ìdírẹ̀bẹ̀ wa nínú oṣù Ramadan yìí lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Bọ̀ eléyìí tó jẹ́ kókó pàtàkì tó sáré gbọ́n mi wọ́n sórí ìkànnì gẹ́gẹ́ bí àdéhùn tí mo ti ń ṣe bọ̀ látẹ̀yìn wípé mo fẹ́ mú ètò ńlá kan wá. Ètò yẹn gbà mí ní a lot of research. Ó gbà mí lómi, ó dẹ̀ gbà mí lásìkò àkókò. Òun ṣe nǹkan tó mú kan lè kú gírí wá lójijì. Because ọ̀rọ̀ nípa orílẹ̀-èdè tá a wà nínú ẹ̀ ni, ọ̀rọ̀ nípa Nàìjíríà yìí ni. Pé kí ló dé tí nǹkan fi ń rí bó ṣe ń rí yìí? Kì í ṣe àìmọ̀ ṣe wa, kì í dẹ̀ ṣe pé àbí wọ́n ṣépè fún orílẹ̀-èdè pé kó mọ̀ níyànjú. Mo nígbàgbọ́ pé yóò padà níyànjú. Àkókò tí ó níyànjú náà ló ń bọ̀, ló jẹ́ ká lè máa mú àwọn ètò tá à ń mú wá yìí lọ́kan òjọ̀kan. Mo kàn fẹ́ kẹ́yin olólùfẹ́ wa, especially lórí ìkànnì yìí, kí ẹ wá àkókò láti tẹ́tí gbọ́ àwọn ètò tí mo fẹ́ mú wá lénìí. Níbi tí ìkùnà ti wá nínú ìrìn àjò orílẹ̀-èdè Nàìjíríà. Eléyìí ó bá ìyà kọ̀ọ̀kan wí lórílẹ̀-èdè yìí nípa tó ní kálukú ti kú látẹ̀yìnwá níbi ètò ìdàgbàsókè orílẹ̀-èdè yìí. Eléyìí tó jẹ́ ìṣòro tó pọ̀ jù ńbẹ̀ ó ní ọ̀kánjúà ló pọ̀ jù. Ọ̀kánjúà yẹn dẹ̀ ní àbá àwọn ìran tó lọ́kánjúà àbá wọn wí. Ní tó fa ìṣòro sínú ayé orílẹ̀-èdè yìí ó ní Britiku tó colonize wa. Àwọn ni ẹjẹ́ àbáwí púpọ̀ nínú gbogbo ìṣòro tí Nàìjíríà ń kojú lénìí, British ló dálẹ̀. Tí Yíbò ò fẹ́ rí mí Yorùbá lákìtàn, tí Haúsá ò fẹ́ rí mí àwọn ará Nupe, wọn ò fẹ́ rí látàn, kódà wọn ò fẹ́ gbọ́hùn pé Yorùbá àbí Yíbò ń exist. Kì í ṣẹ̀bi tiwọn. Níbi tó lè débi pé Yorùbá náà wọ́n ń wá ọgbọ́n àti tàtayọ. Ibò ni wọn ò ṣe ní jẹun mógún. Òun ló fa gbogbo rẹ̀ tẹ́lẹ̀ tí Yorùbá náà rìn. Kíní yẹn wọ́n kọ́ wa nígbà tá a wà níléèwé.
wọ́n ń pe kíní kan ní divide and rule. Divide and rule yìí kò sí ìlú tí British ti colonize tí wọ́n fi pattern yìí síbẹ̀. Àwọn àtẹnìkan ni wọ́n wà nínú ìran nínú àwọn òyìnbó tó colonize àwọn èèyàn tó fi irú nǹkan bẹ́ẹ̀ lọ́lẹ̀. Tó fi dá ọgbọ́n àyínnìke àti àgàbàgebè ni wọ́n gbogbo ibi tí wọ́n ti ṣètò ìlú ní British fi sí. Even tó fi mọ́ Amẹ́ríkà tó yẹ pé British colonize. Ṣùgbọ́n tó jẹ́ kí Amẹ́ríkà tètè bọ́ nínú ẹ̀ ni pé èèyàn funfun pọ̀ ju èèyàn dúdú lọ ń bẹ̀. Èèyàn dúdú ní ìwà tiwọn tó yàtọ̀ nínú gbogbo ìyàtọ̀ lọ́dà sórí àlàyé. Ṣùgbọ́n èèyàn funfun àtò làwọn máa ń wá àti ojútùú ìṣòro. Tá bá ti lè discover pé problem ní kíní. Èèyàn funfun ní ẹ̀mí pé báwo la ṣe fẹ́ yanjú rẹ̀ tá fi rí ìgún yẹn parẹ́. Ó ní ò jẹ́ kí wàhálà British jẹ Amẹ́ríkà lógún. Ní ò jẹ́ kó bà Amẹ́ríkà jẹ́. Ní ò jẹ́ ó fọ́ dọ́là. Tí wọ́n fi gbà kéèyàn dúdú ṣèjọba téèyàn funfun náà dẹ̀ ṣe despite pé àwọn náà wọ́n sì ṣe lẹ́yàmẹ̀yà lọ́dọ̀ wọn ó ti lè kórè bọ̀ wọn àṣẹ láṣẹ hàn bíi tiwa ń bí. Kí wá ní àkóbá tí British ṣe fún ètò ìdàgbàsókè òṣèlú lórílẹ̀‐èdè Nàìjíríà? Ọ̀rọ̀ pọ̀ ń bẹ gidi gan. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ bá mi ká lọ. Ibi tọ́lọ́run bá ní kí n tì délé ní continuity máa wà lórí ètò tí mo gbé dání tí mo fẹ́ ṣe. Continuity máa wà. Àwọn NEPA múná lọ. Àwọn NEPA ara àwọn ìṣòro tí British dálẹ̀ lórílẹ̀‐èdè yìí nìyẹn. NEPA sáré gbéná lọ gbàm. Àtúntò ti sáré jẹnẹrétọ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ padà. Èyí kì í ṣe ètò kan tí ó kàn wá briefly. Ètò ńlá ni tá a sì fẹ́ káwọn èèyàn ẹ jọ̀ọ́ ẹ bá wa share ètò yìí nítorí ọ̀la mo mọ̀ pé ọ̀rọ̀ tá a fẹ́ sọ lénìí kò ní kú lórí ìkànnì láyé táyọ̀ fẹ́ parẹ́. Mo fẹ́ káwọn àrọ́mọdọ́mọ ó bá torí tàn ńlá ni. Kí ló fẹ́ mú tàn ìwá ni pé mo rí wípé ní school wa láwọn iléèwé wa especially ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ látijọ́ ní secondary school history wà. Mo ń sojú wa náà ní history fi ń kásẹ̀ kúrò lẹ̀ ká tó kúrò secondary school. Ó ti pa àwa lọ science social láti ń rí sáì pé kò fẹ́ sí nǹkan tó ń pè ní history mọ́. Wọ́n ti mú ètò ká sọ ìtàn àbí ká mọ̀ nípa bí ìṣẹ̀dálẹ̀ orílẹ̀-èdè yìí ṣe rí wọ́n ti ń parẹ́ díẹ̀díẹ̀ nínú curriculum wa. Wọ́n ò fẹ́ káwọn ọmọ orílẹ̀-èdè yìí mọ̀ nípa bó ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò. Yorùbá dẹ̀ máa ń pa òwe kan pé ẹni tí ò bá mọ ibi tí ń bọ̀ at least ẹni tí ò bá mọ ibi tí ń lọ ó yẹ kó mọ ibi tí ń bọ̀. Mo ṣe yẹ kí ìrìn àjò ayé orí nìyẹn. Ẹni tí ò bá mọ ibi tí ń lọ yóò ṣàrántí ibi tí ń bọ̀ pé ibi tí mo ti ń bọ̀ wọ́n náà yìí ṣe nígbà tí mo ń bọ̀ kọ́ lórí yìí. Mo ṣe kó yà síbò mí ni àbí kó gbégbèsè mi yóò mọ̀. Ara bí tá ti kùnà nìyẹn nílẹ̀ aláwọ̀ dúdú. Ẹ pé ọ̀pọ̀lọpọ̀ bí tí British colonize nílẹ̀ aláwọ̀ dúdú ló ní ìṣòro yẹn, ìṣòro ìdàgbàsókè. Wọ́n ní gidi gan. Mo ń bọ̀ níbo ni problem ti bẹ̀rẹ̀? Níbo ni ìṣòro ti wọnú ayé wa ní Nàìjíríà tí gbogbo ẹ̀ fi dà báyìí? Tí Yíbò gbà fún Yorùbá, Yorùbá ò gbà fún Haúsá, Haúsá ò gbà fún Yíbò. Kí ló fà á? Ẹ máa bá mi ká lọ. Census a fẹ́ ṣe ètò ìkànìyàn láìpẹ́ yìí. Ó sì kù bí oṣù mélòó kan tàbí ọjọ́ mélòó kan àbí ọ̀sẹ̀ mélòó kan tí wọ́n ṣètò ìkànìyàn. Àbí ọdún mélòó kan. Ilé tó ti súnmọ́lé. A ti ṣètò òṣèlú lọ, a ti dìbò, a ti lọ́mọ oyè. Awuyewuye dẹ̀ wà lórí ọmọ oyè tá a yàn nígboro káàkiri táwọn nǹkan fapá jánu. Bó ṣe jẹ́ pé nǹkan fapá jánu lásán ni ibi tá a fẹ́ gbèbí sí òbí ti wù bẹ́ẹ̀ lọ̀rọ̀ tí ó wà nílẹ̀. Eléyìí tó wá ṣe kókó jù bẹ́ẹ̀ lọ
ní ọdún 1866 Nàìjíríà kọ́kọ́ experience ètò ìkànnì àkọ́kọ́ rí nígbèsí ayé wa. British ló conduct ẹ̀ fún wa ní 1866. bẹ́ẹ̀ni. Mi ìfẹ́ kọ́rọ̀ pọ̀ jù torí tí wà nílẹ̀ pọ̀ gan. Mi bá máa ń yànnà náà kí n mọ split lẹ́kọ̀ọ́ kan kí n sọ population wa ń gbà yẹn bọ̀ ní ìdẹ̀ torí time ti lọ. Nígbà tó di 1871 ọdún márùn-ún lẹ́yìn ìgbà yẹn wọ́n tún conduct another census. Láti pátá tí wàá ṣe ọlọ́dún karùn-ún yẹn every ọdún mẹ́wàá wọ́n máa ń ṣe ètò yìí láti mọ iye population orílẹ̀-èdè. Ǹjẹ́ ó mọ́yán lórí nígbà yẹn àbí ò mọ́yán lórí? Ọ̀rọ̀ ńlá ni. Ètò kànìyàn gbà náà gan ò mọ́yán lórí. Wọ́n kàn ń ṣe ní tó kíní tó kéjì ni. Kásátẹ̀ ìmọye wọn nítorí pé Nàìjíríà ò tíì di ilẹ̀ olómìnira nígbà tí wọ́n kọ́kọ́ ṣe sẹ́ńsọ̀ ní 1866 sorry. Nígbà tó di 1871 àṣekan. Nígbà tó di 1881 10 years later àtúnṣe míì. Nígbà tó di 1891 tó pé 35 years tá a ti ń ṣètò kànìyàn wọ́n ṣe míì wọ́n conduct míì. Eléyìí tí wọ́n conduct tó jẹ́ àìtí ìgbà òmìnira nígbà yẹn tá fi ṣe wọ́n ní ti 1901. Ètò kànìyàn lọ bẹ́ẹ̀ ṣúà lórílẹ̀ Nàìjíríà títí tó fi di ọdún 1952/53. Ètò kànìyàn tá a sọ yìí òun ni yóò jẹ́ ètò kànìyàn àkọ́kọ́ tí wọ́n ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà tó nítumọ̀ tó milé tó mi oko tí gbogbo àgbáyé mọ̀ pé wọ́n ń ṣe census lọ́wọ́ ní Nàìjíríà. 1952/1953 òun ló jẹ́ gbajúgbajà ètò kànìyàn àkọ́kọ́ eléyìí tó lágbára jù tó mi orílẹ̀-èdè Nàìjíríà gbé títí. Population census yìí òun ni a gbà pé ó jẹ́ ètò kànìyàn ìgbàlódé tí wọ́n fi ara balẹ̀ kà ní ìgbà àkọ́kọ́ ní orílẹ̀ Nàìjíríà. Tí total population Nàìjíríà jẹ́ 39,347,719 ní 1953. Population Nàìjíríà jẹ́ 39 million nígbà yẹn. Ọlọ́run ọba o. Then lẹ́yìn atótónu ètò kànìyàn ní 1952/1953 wọ́n ń pè kíní kan ní Kano riot. Àwọn Yorùbá máa ń pè ní ogun payábayàbá. Ó wáyé nílẹ̀ Kano. Eléyìí tó wáyé ní oṣù karùn-ún ọdún láàrin 1952/1953 tó wáyé ní oṣù karùn-ún ọdún 1953. Ìjà ẹlẹ́yàmẹ̀yà ló wáyé nígbà náà lọ ní Kano láàrin Yorùbá àti Ìgbò àti Haúsá àti díẹ̀ Fúlàní. Àwọn ìran ẹ̀yà Ìgbò àti ìran Yorùbá àwọn fẹ́ kí Nàìjíríà kí a fi ká gba òmìnira lọ́wọ́ àwọn òyìnbó lọ́dún náà. Ṣùgbọ́n àwọn kan díẹ̀ kìí ṣe gbogbo wọn tán. Àwọn kan nínú ìran Haúsá àwọn tó jẹ́ elite wọn gbà kí Nàìjíríà gba òmìnira. Ibi tí ìṣòro àkọ́kọ́ tí kọ́kọ́ wọ orílẹ̀-èdè nìyẹn tí British ti get pattern tí wọ́n fi mọ rúùlù wa. Ṣé ẹ mọ̀ wọ́n ní afọ́jú àlejò tó wọ̀lú tí wọ́n ń tọ́ka sí sàárè afọ́jú ṣàìmọ̀ pé
ó lọ́wọ́ onílé nú, ó ní ìtumọ̀ ìjà ráyọ̀ tó wáyé ní Kánò lọ́dún náà 1953. Ìjà ilé ẹ̀mí àwọn òkú sùn, òkú yẹn ẹ lọ bèrè dáadáa ìtàn tí mò ń sọ yìí, òkú sùn nílẹ̀ Kánò lọ́dún tá à ń sọ yìí, òkú sùn gan. nítorí sọ̀rọ̀ ọmọ sẹ́ńsọ̀ yẹn pọ̀ o, àtàṣẹ́ńsọ̀ yẹn bọ̀ máa kàn ra yàn briefly má dẹ̀ sọ kankan tí mo fẹ́ kẹ́ lọ dìmú. ìtàn tí mò ń sọ mo fẹ́ kẹ́ máa di àwọn kókó kankan mú bẹ̀ nílé tó ṣe pàtàkì tó jẹ́ pé bẹ́ẹ̀ ni ìkùnà ti wá. nígbà tí wọ́n ṣe sẹ́ńsọ̀ yìí, kí wọ́n tó give result sẹ́ńsọ̀, àwọn British ti mọ̀ pé eléyìí tí wọ́n kà lẹ́kọ̀ọ́ ó pọ̀ ju ti Kánò lọ. ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ rí o, torí kólónì ní Kánò ní Èkó jẹ́ as at that time. ibẹ̀ ní gẹ́gẹ́ làwọn òyìnbó fi ìdí palẹ̀ sí tí wọ́n ti ṣètò ìjọba orílẹ̀-èdè Nàìjíríà. òun náà fi ṣe kápítà. ìgbà tí wọ́n ka sẹ́ńsọ̀ Èkó ó ju ti Kánò lọ. kò sí àkọọ́lẹ̀ tó fi hàn, ṣùgbọ́n àwọn ará àgbà náà mọ̀ tọ́jú olóṣèlú tí wọ́n jẹ́ elite nílẹ̀ Yorùbá, wọ́n mọ̀ pé nǹkan tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nìyẹn. òyìnbó tó ka sẹ́ńsọ̀ Kánò, àwọn Bìrìtìkó fẹ́ control ẹ̀ pé kó lè bá a jẹ́wọ́, kó lè bá a lè rí bí manipulate population census ti Kánò. bó tó sọ pé kò gbàbọ̀dì, wọ́n lè give order pé kí wọ́n pa ká má jẹ́ kí káwọn Haúsá pa ìdàfẹ́ dára yọ̀ tiẹ̀ lẹ̀. wọ́n pa máa yẹn, wọ́n dẹ̀ bò ó, òun ló kú sí. wọ́n ṣe wá send ẹlòmíì, wọ́n ṣe wá send delegate mi, òun ló wá give figure Kánò. ìtòyìnbó ṣe ní òṣèlú orílẹ̀-èdè yìí pọ̀ gan, tó ti damage so many things. but èmi ń ṣe ìtàn yìí, mo fẹ́ kó rí àwọn ọmọ orílẹ̀-èdè yìí ó pé okùn tí wọ́n fi control orílẹ̀-èdè sì ń bẹ ní Britain dọ́là. wọ́n nígbà tá a sọkùn mọ́ èèyàn nídìí táwọn ará ń fa díẹ̀díẹ̀ tí wọ́n ń jẹ́ díẹ̀díẹ̀ ni tí ń ṣẹlẹ̀ sí wa tẹ́yìn rí gbogbo nǹkan tẹ́yìn tó ń dàrú lójú tí ò ní túmọ̀ yẹn iṣẹ́ British ni. political power tí wọ́n ní lórí wa òní wọ́n ń dọ́gbọ́n display. ẹ bá rí tẹ́nìkan bá dédé misbehave, ejò lọ́wọ́ nú. wọ́n dá mẹ́wàá wò, ọ̀rọ̀ tí ń bẹ nù mí pọ̀ lórí ìtàn yìí, bọ́ mo fẹ́ kí n máa fọkàn bá mi lọ, torí àti ìdènà àgbà mi tá a bá débi àgbà mi ẹ̀ mọ̀ mi tí nǹkan ti ṣe orílẹ̀-èdè yìí. wọ́n ṣe sẹ́ńsọ̀ yẹn tán, wọ́n gé fífígọ̀, wọ́n rí wípé Kánò pọ̀ ju Èkó lọ. at the end of the day à ń bá a lọ. ẹ ẹ̀ mọ̀ pé ó ní ratio tí Nàìjíríà fi improve tá a fi ka sẹ́ńsọ̀ yẹn every year. kí ni nǹkan tá a fi ń kí ni strength tí kì ní yẹn fi kí ni growth sẹ́ńsọ̀ wa yearly. so wọ́n ti mọ̀ ratio tá a fi ń gbé. kò sí ni bí ẹ ṣe fẹ́ ṣe tí kò kàn fẹ́ dédé double cross Kánò kò possible, because àwọn factor kan wà tó sọ̀rọ̀ mọ́ Kánò. factor kọ́kọ́ ni pé Muslim ni wọ́n máa ń bímọ gan, àwọn ò ní kíní. then number 2, Muslim wọ́n lè fẹ́yàwó tó pọ̀. ìfẹ́yàwó púpọ̀ dẹ̀ ní yìí máa ń fa ọmọ yọyọ ni. ìyẹn number 1 tó jẹ́ ní ojú, reason tó jẹ́ ní ojú ni. bó títí kó migration ni. irú ògiri wa wà lẹ́kọ̀ọ́. so àwọn òlo yẹn àwọn fẹ́ lo population ní Kánò yẹn pé original ni, pé irú ògiri wa ló wà lẹ́kọ̀ọ́ lẹ́fẹ̀ẹ́ máa fi bí tiwa. ibẹ̀ yẹn kan mọ̀ ń lọ. nígbà tá a parí sẹ́ńsọ̀ tí ìjọba tó padà sí tí wọ́n tí ètò ń lọ, ogun pàyàbàyàbá bẹ́ẹ̀lẹ̀ ní Kánò. wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ Yorùbá àti Ìgbò. àwọn Haúsá náà dé àti Fúlàní náà kú, torí kò sí gbogbo ṣẹṣẹlẹ̀. àwọn èèyàn wa náà dúró tì wọ́n. ẹ wo yí àyẹn táwọn èèyàn ti dúró tì wọ́n.
àwọn náà kú wàdé náà di ogun yẹn lọ ọjọ́ mẹ́rin pé náà fi já náà fi ṣe ogun wàhálà yẹn o Kano riot just 4 days ìdí gbogbo àgbáyé ló mọ̀ ó mìtìtì that was the first riot tí wọ́n kọ́ ṣẹlẹ̀ Nàìjíríà tó le jù Kano riot 1953 ọjọ́ mẹ́rin ni wọ́n fi dá wàhálà yẹn lẹ̀ ṣùgbọ́n Ọlọ́run gbàdúrà wa gbogbo ẹ̀ lọ okòwò egbèrègbè lórí ẹ̀ àwọn tí farapa náà farapa wọ́n ń bá ètò ìṣèjọba lọ. nígbà tó di ní 1960 tó di 60 olúkálùkù ti dá ẹgbẹ́jẹgbẹ́ lẹ̀ láti 1958 ẹgbẹ́ òṣèlú tí ó gba ètò ìṣàkóso lọ́wọ́ àwọn òyìnbó mi ì fẹ́ rìn jìnnà lórí yẹn mi tí wàhálà ti bẹ̀rẹ̀ rí o ìgbà yẹn Ìgbò ti ní briefing Yorùbá náà ti ní briefing Yorùbá náà ti ní briefing Haúsá náà ti ń bífù Yorùbá wọn ó kàkó sáà ń bífù ara wọn pé ẹnìkan sáà ló yẹ kó kọ́kọ́ ṣètò orílẹ̀-èdè ẹnìkan ló yẹ kó kọ́kọ́ ṣe nǹkan kò tí ń púrúva rẹ̀ páwọn làwọn unique jù bọ̀ òyìnbó ti ní interest nínú àwọn ará òkè ọya nítorí pé wọ́n jẹ́ wọléwọ̀de wọn wọ́n dẹ̀ rí wọn control wọn ò rí Yorùbá àti Ìgbò control tí Yorùbá tún ṣẹ́ lápá kan tí wọ́n ń rí nípa ìran Yorùbá ni pé wọ́n ní àwa gbọ́n jù pé tá a bá fi agbára yẹn lè fún wa possibility wà ká double cross ayé ó jẹ́ pé gbogbo ayé gan àwa gan wọ́n sìn gbẹ̀yìn pẹ̀lú resources tó wà ní Nàìjíríà wọ́n rí Ìgbò bí ẹni tó greedy pé àwọn eléyìí greedy ni even tẹ́ bá lọ wo speech kan tí Ahmadu Bello give ní around 1952 or 54 ó sọ̀rọ̀ nípa ìrìn àjò àwọn ẹ̀yà Ìgbò wípé níbi tí wọ́n greedy dé tẹ́ ẹ bá gbà wọ́n ṣiṣẹ́ wọ́n sì máa wọ́nà àti dọ̀gá yín dọ̀gá ẹni tó gbà wọ́n ṣiṣẹ́ so everybody ti mọ̀ pé wọ́n greedy òyìnbó gan tó kúrò láìsí wọ́n mọ̀ pé Ìgbò greedy wọ́n greedy gan gbogbo nǹkan bíi kí nǹkan di tiwọn kó jẹ́ pé àwọn ló jẹ́ number 1 débi pé àárín ara wọn gan kò ṣètò greediness yẹn wọ́n ṣe síra wọn everybody dé ń rí tí Yorùbá ni pé Yorùbá ti wà tún kọ́ni jù nítorí bá ti lè involve owó èdè Yorùbá ò ní jọ nítorí tí òyìnbó ti gẹ́tì àwa ti wà nìyẹn wọ́n ní pé tó bá ti lè dọ̀rọ̀ owó báyìí èdè Yorùbá ò ní jọ ìwọ bá ti fẹ́ mú Yorùbá ìwọ sáà pé ìyàwó rẹ̀ àbíkọ́ pọ̀pọ̀ sẹ́yìn dáwà pé ọkọ̀ gan sẹ́yìn pé kó da ìyàwó rẹ̀ yóò dà tó bá láti lè la owó lọ tí ò ní mú Yorùbá ṣẹ́ òun ni kó má la owó lọ onídìí ọba àlú gan yóò ta aráàlú rẹ̀ tó bá ti dọ̀rọ̀ owó ìran Yorùbá mìíràn Yorùbá ṣe rí tiwọn nìyẹn. ètò ń lọ nígbà tó di 1960 ọ̀pọ̀lọpọ̀ gbà pé Haúsá Fúlàní ni Tafawa Balewa gorí ìtẹ́ orílẹ̀-èdè yìí ó di Prime Minister Nàìjíríà nípasẹ̀ ìbò dídì ló fi wọlé nítorí sọ̀rọ̀ mọ́bò yẹn nítorí pé kì í ṣe ibi tí mò ń lọ nìyẹn but ète àti gbogbo ọgbọ́n tí wọ́n dá láti fi dìbò àwọn mẹ́ta náà náà gbà ní contest Awólọ́wọ̀ Azikiwe àti Tafawa Balewa but Tafawa Balewa ló já mọ́ lọ́wọ́ ó di Prime Minister Nàìjíríà with the help of àwọn òyìnbó pẹ̀lú tactics tí wọ́n lò everything kò rújú òyìnbó dúró tì ló fi níbẹ̀ wọ́n dẹ̀ hand over ìjọba fún èèyàn dáadáa ní bàbá yìí nínú rí èèyàn dẹ̀ ni kódà kò mọ bá a ti máa jẹ nǹkan níjẹgúrújẹrá kò mọ bá a ti kówó jẹ ká kọ̀rọ̀ jọ ká fi ṣe àwọn bàbá yìí ó mọ̀ nígbà yẹn ètò ló lọ bó ṣe yẹ kó máa lọ ṣùgbọ́n àwọn tí wọ́n ń bínú sì ń bínú nítorí pé wọn ò wà happy pẹ̀lú bí situation yẹn ṣe rí wọn ò wà happy wọ́n fẹ́ kó jẹ́ pé ètò ìlú
yóò wà lọ́wọ́ àwọn, Yorùbá fẹ́ kó wà lọ́wọ́ wọn, Ìgbò fẹ́ kó wà lọ́wọ́ àwọn. Ó cause a lot of problem. Mídíà yẹn court láàrin yẹn, ọkọ̀ sí wàhálà, àárọ̀ gbọ́ndà sí. So gbérégbé Tafawa Balewa di alágbára orílẹ̀-èdè Nàìjíríà number 1. Ọ̀pọ̀lọpọ̀ ló gbà pé Haúsá Fúlàní ni Tafawa Balewa. Àwọn Yorùbá àti ẹ̀yà Ìgbò gbà pé ìran Haúsá Fúlàní ni. Ní Prime Minister. But kò rí bẹ́ẹ̀, even àwọn ará òkè ọya gan mọ̀ pé kì í ṣe original Haúsá Fúlàní Nàìjíríà ni Tafawa Balewa. Wọ́n mọ̀ dáadáa. Tafawa Balewa wá láti ẹ̀yà kan, small ethnic minority group tí wọ́n ń pè ní Gere. Gere ni wọ́n máa ń pè wọ́n, tí àwọn Haúsá máa ń pè ní Bagere or Bageri. Tí wọ́n bá pọ̀ l'Haúsá máa ń pè wọ́n ní Bageri, but tí wọ́n bá pọ̀ tó wá jẹ́ pé èèyàn kan náà rí fàásì is Bagere. Ìran Bagere ni Haúsá máa ń pè wọ́n ní àpèpọ̀ tá bá pọ̀, sorry, wọ́n máa ń pè wọ́n ní Gerewa. Gerewa máa ń pè wọ́n. Àwọn aràn yìí kì í papọ̀ mọ́ ìran Haúsá rárá o. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì ni wọn kì í ṣe Fúlàní. Ìran yẹn wọ́n kàn jẹ́ ẹ̀yà àwọn Haúsá tó wá láti ilẹ̀ Chad ni. Níbi tí wọ́n trace Tafawa Balewa lọ. Ìlú kéréje kan nílẹ̀ olómìnira Chad. Ọ̀rọ̀ pọ̀ lórí ọ̀rọ̀ bàbá yìí gan, mi ì fẹ́ tú púpọ̀. So ẹ̀yà yìí ni bàbá yìí, ẹ̀yà Bagere ni. Ó ní bàbá Tafawa Balewa. Kò truly blood jí DNA rẹ̀ ò sọ pé Nàìjíríà, ṣùgbọ́n ó lo opportunity yẹn, ó rò lọ́wọ́. Títí tí ìjọba fi bọ́ padà sọ́wọ́ Àgún Ìrósì lórí ọ̀rọ̀ Tafawa Balewa, ikú tó pa gbogbo ẹ̀ ń bọ̀ níwájú. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ̀rọ̀ lórí àwọn bóyí ẹ̀yà kọ̀ọ̀kan ṣe orílẹ̀-èdè yìí. Ìdìtẹ̀gbàjọba wáyé léyìí tó jẹ́ pé ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ bó ṣe ṣẹlẹ̀ láìpẹ́ yìí, àti àwọn awuyewuye àti tí ìdìtẹ̀gbàjọba yẹn dálẹ̀ lórí ìdàgbàsókè ilẹ̀ Nàìjíríà, ilẹ̀ lómìnira ilẹ̀ Nàìjíríà lélẹ̀. Ìjà ìjọba àgbà wáyé láàrin àwọn ọmọ kéékèèké tó jẹ́ ọmọ ogun ilẹ̀ orílẹ̀-èdè yìí, àwọn sójà wa. Wọ́n já ìjọba àgbà lọ́wọ́ bàbá yìí. Wọ́n pa Tafawa Balewa ní ìfọ́náfọ́nṣu ni wọ́n pa. Lára àwọn tí wọ́n pa ńgbà yẹn mọ́, tá pa mọ́ nígbà yẹn, òun ni a ti rí ẹsẹ̀ Akíntọ́lá. Ó bá ikú yẹn lọ ní 1966. Ìjọba kù lọ́wọ́ bàbá Tafawa Balewa. Wọ́n fẹ̀mí ẹ̀, wọ́n dá ẹ̀mí ẹ̀ lógbodò. Ẹni tó dá ẹ̀mí rẹ̀ lógbodò, orúkọ rẹ̀ ń jẹ́ Kaduna Nzogu. Òun ló hédi àwọn ọmọ ogun tó lọ jàìjàì. Ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ níwájú. Ìtàn ńlá ni, mo kàn fẹ́ bẹ̀rẹ̀ bí àjò Nàìjíríà ṣe bẹ̀rẹ̀ ni. Wọ́n tó di 66, Àgún Ìrósì kéde ìgbàjọba ní January 1966. January 15 ni wọ́n pa Tafawa Balewa. 16 yẹn mọ́júmọ́ òun náà ni wọ́n kéde Àgún Ìrósì tó take over government Nàìjíríà. Kò sí kankan tó pamọ́ nípa ibi ọ̀gágun Ìrósì bó ṣe níbi ìtìjẹ ìgbàjọba yẹn náà mọ̀ sí. Ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ níwájú. A rí wípé òun fúnlé ọmọ Nàìjíríà ní ẹ̀yà Àgbò ní
ó wá láti Umuahia ní Abia State ibẹ̀ ló ti wá. Lẹ́yìn tiẹ̀ ní the same 1966 again a ní president mẹ́ta láàrin ọdún kan. Kẹ́lẹ́mọ́ tó ju Nàìjíríà ti rí nìyẹn o. Ìtàn bí gbogbo ẹ ṣe ṣẹlẹ̀ ń bọ̀ wájú nínú àwọn ìtàn tí mò ń kà lọ yìí, ṣùgbọ́n mo fẹ́ ka bá àwọn president orí bí àwọn bá ṣe ní àwọn olórí orílẹ̀-èdè léraléra áfíríkà lórí tòní. So Aguiyi-Ironsi wọ́n gbàjọba lọ́wọ́ tiẹ̀ náà, wọ́n dá ẹ̀mí ẹ̀ lógbòdò. Ní July 29 wọ́n kéde Yakubu Gowon as president in Nigeria. A bí Yakubu Gowon ní ìletò kan tí wọ́n ń pè ní Wusasa lẹ́gbẹ̀ẹ́ Zaria tó jẹ́ ìlú Fúlàní Christian. Àwọn ẹ̀yà Fúlàní Christian ló bí Yakubu Gowon. Àwọn ìran tí a ń pè ìran wọn ní Angas, a tún máa ń pè wọ́n ní Ingas lára àwọn ẹ̀yà Plateau. Ọmọ Plateau gangan ní Plateau State gangan ní Yakubu Gowon. Ṣùgbọ́n nítorí ibi tá a bí sí, ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí orílẹ̀-èdè Nàìjíríà yìí la bí sí ìlú wọn gangan. Ó jẹ́ pé ibìkan bí wọn síbìkan kí wọ́n dàgbà síbìkan ní ọ̀pọ̀lọpọ̀ wọn. À ń bọ̀ lórí ẹ̀ gbogbo ẹ̀ lámàkà. So ọmọ Plateau ni, but ìlú kankan pẹ̀lú Wusasa lẹ́gbẹ̀ẹ́ Zaria la bí sí. Ó sì jẹ́ ìran Angas. Ó jẹ́ ara àwọn ẹ̀yà Afro-Asiatic language bí ìran Hausa, ṣùgbọ́n wọn kì í ṣe Hausa. They are also related to Chadian subfamily of the Afro-Asiatic language. Àwọn pàtì tí òun náà ti wá nìyẹn, wọ́n trace òun náà padà sí Chad. Ẹ máa wo ìṣòro ogun tó jà Nàìjíríà láti ilẹ̀ o. A trace bàbá yìí náà padà sí Chad, ṣùgbọ́n ọmọ Plateau ni. Nígbà tó di ní 1973 wọ́n já ìjọba gbà lọ́wọ́ òun náà Aguiyi-Ironsi, lọ́wọ́ Yakubu Gowon. No, wọ́n já ìjọba gbà lọ́wọ́ in 1975, sorry, very sorry for that. 1975. Torí Yakubu Gowon yóò jẹ́ ẹni àkọ́kọ́ tí kọ́kọ́ lò 9 years lórí oyè. 67, 66, 67, 69, 70. Yes, 9 years ló lò lórí oyè. Ìtàn sọ fún aga pé ọmọ kékeré ọjọ́ orí òun ni bàbá Yakubu Gowon fi gun àpèrè ìjọba orílẹ̀-èdè yìí. Orí oyè ló wà tí wọ́n fi fẹ́ ìyàwó fún. Kẹlẹ̀ wọ́n pé àti gbọ́ odidi president orílẹ̀-èdè ò níyàwó kò bímọ. Wọ́n fẹ́ ìyàwó fún nígbà tó gbàgbára. Very young. Kẹ́mọ́ orí tó ṣèlú ti bẹ̀rẹ̀ lórílẹ̀-èdè gbogbo pátá yẹn náà British náà ló ń jù. Torí wọ́n ń bẹ lẹ́yìn àwọn ará abẹ́. Bọ̀ ìyẹn kọ́ ni problem. So in tó wá fìyà jẹ àwa tá a jẹ́ Southerners, kò kàfẹ́ sáré chiefin kankan bí báyìí ni. Kí ló fìyà jẹ Southerners ni pé èdè wa kò yẹra wa, ẹnu wa ò kò. Ó fa a lot of problem fún ìran Yorùbá àti ìran Ìgbò. Ẹnu òkú oníkálùkù ló ń dálé ẹ̀ṣẹ̀ kọ̀rọ̀kọ̀rọ̀ tí dèbàdàrú tó Ìgbò dálẹ̀ tí Ìgbò àti Yorùbá bá sọ̀rọ̀ lẹ́nìí ẹnìkan ń lọ yọ sọ fáwọn Haúsá lọ́la. Ìyẹn jẹ́ kí Yorùbá tiẹ̀ wá kókó pa ẹnu mọ́, wọn àdá sọ̀rọ̀ wọn àbẹ́lẹ̀ kankan, wọn àlọ́rẹ̀ mọ́. Bó ti Yorùbá ti gbọ́n ti gbogbo wọn lọ ni pé Yorùbá ò mú Ìgbò ọ̀rẹ́ minú, wọn ò sì mú Haúsá lọ́rẹ́ minú mọ́. Nítorí tètè kó Yorùbá jọ nínú ogun nìyẹn o. Because àti wò pé tá a bá mú wọn lọ́rẹ́ minú, ẹni tó darí wa ń gbà yẹn Awólọ́wọ̀ gbọ́n. Ó mọ̀ pé tá a bá fi lè mú wọn lọ́rẹ́ minú, àjẹ sọ́fìn. But the best thing ni kí Yorùbá stay away. Ká kàn máa tukọ̀ ìrìn àjò tiwa lọ. Ká máa ṣe èyí ò jẹ, èyí jẹ, èyí ò jẹ tá à ń ṣe lọ. Pé njọ́kan
yóò bọ́ sọ́wọ́ wa. Ó bẹ̀rẹ̀ kò dákẹ́ ń gbìyànjú. Ṣùgbọ́n tẹ́ bá wo ohun tó ti ṣẹlẹ̀ wá látẹ̀yìn, tẹ́ bá wo ikú tí mo ló pa Tafawa Balewa, ikú yẹn ogun wàhálà bàyàbàyàbà yẹn ó dá wàhálà lẹ̀ sílẹ̀ Yorùbá tó jẹ́ pé nígbà tá a bá dénú chapter tí mo ti fẹ́ ṣe ètò yẹn jáde, ẹ̀ ń rí tójú Yorùbá rí ní orílẹ̀-èdè Nàìjíríà. Torí ẹ̀ mo ṣe máa ń sọ pa níta fáwọn ọmọ wa tí wọ́n ń gbẹ̀yìn bẹ́bọ jẹ́ fún ọ̀ràn Yorùbá wípé ẹ̀ẹ́pù ọ̀ràn yìí. tó tẹ́ bá wo ohun tó ṣẹlẹ̀ ń sìn, iná ló lọ tí gbogbo ẹ̀ pa kése. Fídíò yìí yóò ní continuity, ibi tá a bá dé yóò ní continuity lágbára lọ́wọ́ Elédùmarè. Ibi tá a bá dé yìí, mo fẹ́ kẹ́yìn èèyàn kẹ́kẹ́kọ̀ọ́ nínú àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ tí ibi tí Yorùbá ti ń bá ìrìn àjò yẹn bọ̀. Mo wá bẹ̀ yín lórúkọ Ọlọ́run ọba tó dá ayé òun ọ̀run wípé ẹ máa fọkàn bá ètò yìí lọ, ẹ gbádùn ẹ̀. Eléyìí tán gbọ́n bá tẹ́ rọra gbọ́ yìí, ẹ jọ̀ọ́ ẹ bá wa share rẹ̀, ẹ bá wa tàn kálẹ̀ kó lọ káàkiri káyé orí. Ẹ̀kọ́ kan pàtàkì wà tí mo fẹ́ kẹ́kọ̀ọ́, ibi tá a sì ń lọ níbẹ̀ àìdébẹ̀. Iná tó lọ sìn ó ti da gbogbo setting àwọn nǹkan tá a set kalẹ̀, ó ti affect ẹ̀, but lágbára lọ́wọ́ Ọlọ́run ọba continuity máa wà. Ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin ènìyàn mi.